Àǹtí Bisola ó tiẹ̀ ní nǹkan tí mo fẹ́ sọ fún yín. Kí tún ni? Ẹ lè believe pé láàárín àwọn ọkùnrin tó wà ń ta gidi bẹ̀lẹ̀ sí mú yẹn o. Èwo wà ń gidi? Ọgbọ́n of course. Lè máa sọ tẹ́lẹ̀. Òótọ́ ni mo sọ fún yín, mọ̀ pé ẹ̀yin ti marry àwa la ṣì wá ń ta. Òótọ́ ni mo sọ fún yín. Kí ni mo kọ́ tójú mi rí o? Èmi ẹni mi gidi àbí? Ó náà mi sọ bẹ́ẹ̀. Ẹ mọ̀ kan tó ṣẹlẹ̀, mo ṣì single ara ẹ̀. Ṣẹ́yìn tó rẹ́dì láti marry ni? No, kò ṣe bẹ́ẹ̀ mọ̀. Mo ní láti ní bóyá boyfriend or ẹni tá a ṣáà lè mo máa sọ̀rọ̀ ẹ̀ get now. Ẹ pẹ̀lẹ́. So lẹ́ni dẹ́ni ti báyìí. Mi ò wà láì Ẹ̀yin kan mọ̀ bí ìwà burúkú yín ló lé wọn jìnnà. So ìwà mi ò dáa ni àbí? Mi sọ pé mo ní bóyá. Mi sọ pé ìwà yín ò dáa. Kí ló dé? Ẹ máa bá balẹ̀. No, mi ní ẹ̀bẹ̀. Sincerely, mi ní ẹ̀bẹ̀. You're me fine. Baby, I'm home. Baby, you're welcome. How you doing? I'm good. Báwo ni ṣe? Fine, thank you. Okay, so. Bọ́dá mi ẹ káàbọ̀. So, ìwọ kì í inform èèyàn mọ́ sí kó tó wá sí onílé. Oh, mọ̀ pé wrong. It is wrong to go to people's house without informing them. And wàá dúró owó tàn san university fún ẹ. So wọn kọ́ ẹ ní mọ́ra. Wọ́n sọ fún ẹ pé kọ́ ti demand pé tó bá ń lọ sí ní onílé kó o kọ́kọ́ sọ fún wọn kó tó lọ. Ilé onílé? Yes. The last time I checked, this is my brother's house. Your brother's house, you are right. Ṣorí ngbà tá wà ní bachelor, tá single, tá kì í tilẹ̀kùn lé, tá máa ṣílẹ̀, tí gbogbo yín máa wálé mi tẹ́ máa mẹ́sẹ̀ up, tá ṣẹ̀ṣẹ̀ máa ṣáájú on Sunday weekend. That's fine. But since I am legally married to my wife, right? And now, many times we need privacy. So you can come at your will, but consented. Make sure it is consented. Well consented. Hello? Mo fẹ́ wow, má wow. Tí n bá dẹ̀ ní kó má wà má ṣàgídí inú. It's very important. Okay. Kí ló ṣẹlẹ̀? Ṣé kọ́sùn máa pè pé àwọn ń bọ̀ ni? Kí ló ṣẹlẹ̀ gan? Ṣé lórí pé wọ́n wá èyí ni pé wọ́n pè? Baby, ilé ilé wọn. Jẹ́ sọ fún nǹkan. Ìwọ kọ́ mo fẹ́ o. Àwọn àti mọ́mì lèmi fẹ́ o. Ìwọ kọ́ jẹ́ bí passage àbí nǹkan ni. So anytime tó bá fẹ́ wá dán torí Ọlọ́run jẹ́ kó máa bọ̀. Kí ló dé? Èmi ló wá kíkun ṣe wọ̀. Mo ti rí nsìn pé méjèèjì ti conspire kí n tó dé. Don't worry. Mo wà lọ́fíìsì lẹ́ǹkan, mo receive o send wig kan sí mi láti TikTok. Gbowó yẹn lọ́wọ́ ẹ̀ àtọwọ́ mọ́ mi. Mo fẹ́ lọ shower. Èèyàn ló mọ̀ ó kò tẹ̀ ẹ́ lẹ́jọ́. Láti fẹ́ jẹ náà kò sí. Òótọ́ ni ilé tí bàbá yìí dìde sí kílẹ̀ máa jẹ́ báyìí. Ṣé ká jẹ ìṣàtẹ̀yìn? Ẹ̀yin lè máa ṣe o. Ó sì pẹ́. Akin. Ọlọ́run máa ṣàánú ẹ̀. Sórí géèmù yẹn, ọ̀rẹ́ ọmọ sọ fẹ́ lánàá, mo ní má gbé máa yù. Ẹni tó gbé máa yù yàtọ̀ sí ẹni tó gbókò àparò, ó gbá pọ̀ ni. Mo sọ fún ẹ pé má gbé máa yù. Sórí Arsenal tí gbogbo yín máa ń fojú dì yẹn, sórí kí o wá rí. Tí Yọ̀mádé wà o, tí Yọ̀mádé yẹn wà o, ìwọ ọdún ṣàkàrí má yù ti yù lu ẹ báyìí nísìnyí, àwọn èèyàn yù lẹ̀ dòjì. Àtògbé lọ́la. Tẹ́sí bá dá ni mọ́lẹ̀ a máa ń tún un. We will ride it again tomorrow. Àtúngbé. No, tí spọ́tì bá lóun ò ní yé mọ́ jẹ wá, àwa náà ò ní yé mọ́ rẹ̀ sí ọjọ́ kan àwa náà ó jẹ́. Ọjọ́ gbogbo ń tó lé spọ́tì ọjọ́ kan tó lóhun tiwa. Ṣé wá ọjọ́ kan tó jẹ́ tó lóhun wa yẹn? I swear, ẹni tó jẹ́ spọ́tì owner gan ayé ajá nígbà tó bá receive debit alert. Wàláhì ó máa fẹ́ lékè. Tó rà máa jẹ bí 50% of his investment. But man you is not worth it. Alright. Okay, brother me. Baba, no, má dá yẹn lẹ̀. A sọ̀rọ̀ lọ́la. Èyí tó fẹ́ mẹ́nu lé yẹn, please. Jẹ́ ká sọ ilẹ̀ ti ṣú. Make I crash, abeg. Oh yeah, no. We'll talk tomorrow, definitely. Almost for 7 minutes, I'm sorry, Willie. Alright, now, no wahala. Tomorrow, bye, yeah. Akin. Ọ̀bọ yẹn ó ya wèrè. Ondo, 4. Ó ga wàhálà bí like fine boy. Ó jẹ́ kó fẹ́ mẹ́nu lọ́rọ̀ ọmọ ilẹ̀ yẹn nìyẹn. Yétúndé tún ti jẹ́ kéde kan. Ọmọ àkẹ́. Lórí báwọn. Wọ́n ti ẹ̀ ti sáré ń sùn tiẹ̀. Kí ló ṣe? Kí ló dé? Kí ló dé tí kí ni fi ṣe?
kí ló ṣe ẹ́ ṣé àwa ní gbé àwa ní. òdì méjì kí ló ṣẹlẹ̀ gan-an ó lè jẹ́ èsùn kí ló dé gan-an. jẹ́ kó sùn báwo ṣé kò máa gún ẹni ẹrù abẹ́dẹ́ mu drizzy ti ga. kí wá ṣe kí ni sí. ṣé kí ni sí. ṣé bẹ́ẹ̀ kí ló yẹ kí mẹkáníìkì ń béèrè kí ni kò ṣe sí mọ́tò tó bàjẹ́ ni ṣé owó tí mo dẹ́rù bá ti ga báyẹn ó fẹ́ wọlé jáde nìyẹn. jọ mo fẹ́ béèrè ṣé mo jẹ́ mechanic àbí eléyìí jẹ́ mọ́tò. àlè yọ má jẹ mechanic, this is not about mechanic and motor. Ó ti yẹ nǹkan tí mò ń sọ àlẹ́rù ti ga ká gbéra wa débẹ̀ ló dẹ̀ ṣe fún mi. fi mí lẹ̀ kí ló dé gan-an mi ìfẹ́ o. ok èmi mo ṣe mistake tí mi ti fi ọ̀rìn látàárọ̀ mo ń bọ̀ mo ní surprise. surprise mi ò lè lo condom lálẹ́ yọ. we are married. má wọrí láti sá dáhùn. tojúmọ́ new things. ẹjọ́ 1 hour sex 2 minutes kí ló dé tó bá wà pé mi 2 minutes man ṣebí gbogbo strength mo ti fi ọjọ́ tán. ọ̀rẹ́ ní kíni ṣó rí ni ọlọ́run ṣe òun ṣà lọ school àbí kíre sex roster èmi mo ṣe Monday to Sunday ní Monday kisses ṣó ń rí ọkọ mi. Tuesday, cuddling. Wednesday, sex. Thursday, kí ló wà ńbẹ̀? Break. Kí lè ní? Thursday. Káàrí ọkọ mi wá ṣúrì. Friday, romance. Saturday, cap only. Sunday, keep the Sabbath day holy. No more jẹ́ nǹkan màṣálẹ̀ asórí àbí ṣe bẹ́ẹ̀ mi ló ṣe fún. àbúrò làbọ̀rọ̀ pé ìwọ mo ṣe mo lọ́kọ̀ mi ní àbúrò ọkọ̀ lọ́kọ̀ mi. no problem mo fẹ́ asórí náà ni. ó bẹ tà. kò sí wàhálà. sex roster èmi lọ́kọ̀ ẹ̀ ó dẹ̀ ṣe sex roster fún mi. ṣé dé pé mo fọkàn sí kí n kú kí n para mi. má parẹ́ Monday kisses, Tuesday cuddling, Wednesday sex, Thursday break, Friday romance, Saturday cap only, Sunday holy. Okay. Let's not forget, baby. Rooster tó ṣe dá o. For you ká má parọ́ dá o. Show more reason to feel. In fact, advantages ẹ̀ pọ̀ ju disadvantage ẹ̀ lọ. Ìdí ni pé ṣó mọ̀ pé òní ni Thursday a máa break by abi. A ní ṣe kankan lónìí àbí. Correct. Ṣó wá rí Friday which is ọ̀la. Ṣó rọ́la yẹn ni romance. Mo lè ti ń plan ni pé ká lọ on holiday tẹ́lẹ̀. Ọ̀la is a good day since to bọ́ sí romance. Ṣó wá rọ́la tó jẹ́ good day yẹn a máa wá lọ sí Cap Village. Kúnlé Afọláyan production village nìyẹn. Wọ́n ń produce bẹ́ẹ̀ nìkan. Wọ́n máa jẹ nǹkan mú nǹkan wọ́n máa ṣe fàájì. So we go there tomorrow which is Friday for the romance. Tó bá wá di Saturday I will now put Cap only. Ó yẹ sórí pé ó ti múra wọn Cap Village Cap only. Tó bá di Sunday náà ó yàrá ṣọ́ọ̀ṣì lábẹ́lé kan tá lọ ká enjoy ara wa. Tó bá dẹ̀ di Monday ká máa padà bọ̀ nílé ká tún continue roster wa as usual. Do you get? Ìyàwó gidi ni you are a good wife. Ṣé o serious na bí wà bí mo mi ṣe? Mú ẹ ṣeré báwo? Ṣó mọ̀ pé tó bá ti dọ̀la ẹ̀ páàkì aṣọ ẹ̀ níwọ̀nba. Wà dẹ̀ fẹ́ ní the week. Wọ́n jí week ẹ̀ recently. Mo mọ̀ má wọ̀rẹ̀ ara mi. In fact bá ṣe lọ ìgan ó lè jọ la máa ra another one. Ṣòro àwọn kànkàn tó ṣẹ́kù yẹn kò dání. Do you get? Like àwọn irun tó ṣẹ́kù yẹn kò dání. Àárà another one. Ṣé àwọn irun mi ló ń pè ní kankan? Mi ò pé bẹ́ẹ̀. Ọ̀pọ̀ àwọn wáyé ṣá ni ètò ṣẹ́kù yẹn. Ìwọ kò lè ra fún mi. Mi ìdààmú ni wọ́n gbà mí jẹ́ bó mọ̀ gbó wọ́n they duped me. So we roll. Ṣé good one. Bí ẹ̀bẹ̀ Philip. No má wọrí jẹ́ good one. Ìbò náà nìyẹn èsì. Understanding ló lọ́rọ̀. Ṣé bó lè ṣe bí a ti understand ara báyìí ṣe ó dẹ̀ ti tán. Ó ti tán. So àní ṣe nǹkan kan lálẹ́ àrùn. No problem. Rosa táwọn máa tẹ̀lé nìyẹn. Roster nìyẹn. Àbí wàá lẹ̀ síbi kan. No frame ni o máa pe Sanni nísìn. Wàá bá mi frame ẹ̀ sí. Tí wọ́n máa gbé kiri ńgbà yẹn. No kò ní tó bá ti wá sí tí bá yẹn ń dé báyìí ó ní màá kọ́ máa rí so I will never forget. Cream tó lo lotion tó ra lánàá tó ló fà yẹn. Kí ló fẹ́ fi ṣe fẹ́ dààmú? No pẹ̀lú bathroom later bá ti wẹ̀ tán máa para immediately cause mi ti ṣàá gan lálẹ́. Ó fẹ́ fi cream tọ̀dọ̀ mi pa ṣé o mọ iye tí mo ra cream yẹn ṣá? Kò sí ètò ra náà ìbí mi mo ra ìbí mo fẹ́ ló. Ìwọ ló fún mi ta ló ní cream. Okay. Wọ́n lo cream tèmi o. Ló ṣẹlẹ̀.
Sex roster. Baby, what's going on? Kò sí problem. Ìwọ má worry ntí ẹ ṣá máa wò mí. Jókòó àmú bọ̀. Yeah. Má bọ̀. A máa bọ̀ Bisola mi, my love. Kò sí problem Bisola. Má bọ̀. Má bọ̀. Kò ṣáà ti rí ibi tá a wà yìí. Ṣé o rántí ibi tá a wà yìí? Ṣé bí ilé àwọn parents mi nílé? Inú mi dùn pé o ṣì rántí memory yẹn ṣì fresh. Bisola ibi tí mo ti fẹ́ rèé o. Vacation tí mo sọ fún ẹ yẹn ibẹ̀ la dé. Bisola wọ́n ní tíwájú ò bá ṣe é lọ ẹ̀yìn á ṣe padà sí. O get má foko mi dáná ọjọ́ kan lèèyàn máa ń pause téèyàn máa ń dẹ́kun ẹ̀. Alẹ́ yìí mo dẹ́kun ẹ̀ Bisola. Torí gbogbo wàhálà tó ń fún mi ṣe yẹn mi ò fẹ́ gẹ́gẹ́ bí oníwàhálà mi ò fẹ́ gẹ́gẹ́ bí èèyàn tó lè máa fún mi níṣòro tó máa fún mi ní problem but you've given me too many more than enough problems. Má worry má fagùn má fàjà rárá torí pé o ti wá sí vacation tí ẹ báyìí solo bẹ̀rẹ̀ vacation lè máa jẹ́ ìwọ nìkan ni wàá dá ṣe àyè àgbà ẹ̀ dáadáa. Mo notice mo realize pé àwọn ẹ̀kọ́ kan wà tó ní láti kọ́ kó o tó wá padà wá sílé ọkọ right? Lọ kọ́ ilé yín rè ibi tí mo ti fẹ́ rí mo dẹ̀ ti gbé ẹ wá padà lódìdí ṣé tó bá ti wá kẹ́kọ̀ọ́ yẹn tán wàá lè padà wá sílé mi mo promise ẹ second chance wà bọ̀ kí second chance tó dé lọ ṣe second lesson fún mi ìṣẹ́jú kan. Di méjì. Di mẹ́ta. Abiru kí ni gbogbo nọ́sẹ̀sì yìí báyìí? Ó dẹ̀ mọ̀ pé mi ìfẹ́ wàhálà lẹ́yìn mi ilé mi wàhálà lálẹ́ yìí ò di méjì ó mọ̀ o ìwọ ló fẹ́ bẹ̀rẹ̀ wàhálà lálẹ́ yìí báyìí sí o. Kí ló ń ṣẹlẹ̀ gbọ́ngàn kí ló orin àbí gbogbo tó kó wá lémi náà sọ́ọ̀lì tó kó wá gangan kò jù báyìí lọ gbogbo yòókù èmi ni mo multiply ẹ̀ so èyí tó kó wá tó jọ́rì jìnnà yẹn òun náà ló wá kò jù báyìí náà lọ Bisola gbogbo ẹ̀ rè this is you lọ́wọ́lọ́wọ́ ó ṣì kù kan ó gbọ́dọ̀ ṣe vacation wà ní ìdáwọ́ nǹkan panu wẹ́rẹ́wẹ́rẹ́ ó kù kan. ó de stop now tó bá jẹ́rẹ́ ni àbí. What are you doing this thing for now? Wà ní ìdáwọ́ nǹkan panu ilé inú àtó ẹ ní ìdẹ ní ìmọ̀ rí ó ní ìdẹ bó ṣe ń kẹ́kọ̀ọ́ máa fi nǹkan panu à ń pàrẹ̀ Bisola bó ṣe ń kẹ́kọ̀ọ́ wà ní ìdáwọ́ nǹkan tó bọ̀ wọ́n tí wà ń bẹ̀ fresh yogo kọ́ọ̀kì pepsi ṣe ń sin àwọn nǹkan gbúgbúrú ẹ̀pà. Kí ló fi wọ́n ṣe? Fresh from farm sí ni kò ṣe ń wo kò tí ì tọ́ṣì ibì kankan wípé òru ìjà ní wọ́n rà torí tiẹ̀ nìkan ni Ọlọ́run aṣọ ẹ̀. Ibi jọ òde mọ̀ pé gbogbo wàhálà tó fẹ́ fà lálẹ́ mi lẹ́mìí ẹ̀ ó mọ̀ mi rẹ́dì fún wàhálà yìí o. Ẹni tá a bẹ́ẹ̀ lórí o tún rí bẹ́ẹ̀ ni wú jẹ́ má wọ̀rí wà á jẹ́ yòókù náà bí Ọlọ́run aṣọ ẹ̀. Di méjì. Jẹ́yọ kan. Di méjì. Àbí ìwà gbà mí ni. Bẹ́ẹ̀ni. Di méjì. Okay. Dúró síbẹ̀. Bébì. Dúró síbẹ̀. Máa bébì. So mo jẹ́ bébì nílé àbí. Ó yá John. Babe now. Di méjì. Baby. Ìwọ làwọn ní ìgbà ìwọ lọ. Baby, di méjì. Fúnra mi ti gbá ní ìjẹun, àmọ́ bí àwọn ọmọ mi wà nílé báyìí. Mo ti dé bèrè. Irú wà láwọn lè ní báyìí.